Ìdàkejì òwe. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ti ń láǹfààní àti gbọ́ mi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá dùn lédè ẹwà wa. Òun ni èdè wa. Yorùbá dùn lọ́rọ̀, ẹ jẹ́ kí a máa sọ. Ìdàkejì òwe ẹ́písòdù 10 ní èyí tó jẹ́ ìkẹyìn nínú àwọn ẹ́písòdù tí a ó máa bára wa sọ lórí ìdàkejì òwe. Òwe tí a ó sì máa gbé yẹ̀wò jẹ́ òwe méjì. Títa alákọ̀ọ́kọ́ sọ wípé a kì í ti ojú oníka mẹ́sàn-án kà á. A kì í ti ojú oníka mẹ́sàn-án kà á. Àti òwe kejì tó sọ wípé pọ̀n là á ṣẹ̀fọ̀n, bí ò bá somi kó somi, bí ò bá ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Kí ni ìtumọ̀ àwọn òwe méjèèjì yìí àti pé àyè ibo ni wọ́n ti máa ń lo àwọn òwe yìí? Òwe alákọ̀ọ́kọ́ jẹ́ òwe tí wọ́n máa ń fi ń bòyàn láṣìírí, pàápàá ẹni tí ó kù díẹ̀ káàtó fún, tí irú ẹni bẹ́ẹ̀ sì ń gbìyànjú láti lékún. Ẹni kí máa ka lójú oníka mẹ́sàn-án dà gẹ́gẹ́ bí kí èèyàn máa fi hàn ṣe yẹ̀yẹ́ wípé lágbájá ó kù síbi báyìí, ó kù síbi báyìí, ó kù síbi báyìí. Ó ní ìtumọ̀ kí èèyàn máa ka ìka lójú oníka mẹ́sàn-án wípé lágbájá ẹsẹ̀ ń dùn lápá bí tẹ́ bá ní kó sáré kò lè sáré. Tóun tí bó ṣe jẹ́ pé ẹni náà ń gbìyànjú láti lékún níbi àìpé rẹ̀ níbi tó kù sí. Òwe kejì wá sọ wípé pọ̀n là á ṣẹ̀fọ̀n, bí ò bá somi kó somi, bí ó sì ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Kí ni ìtumọ̀ òwe eléyìí? Òwe eléyìí jẹ́ òwe tí wọ́n máa fi ń kí ènìyàn láyà wípé kí ènìyàn sọ ọ̀rọ̀. Ẹ mọ̀ wípé ibi alákọ̀ọ́kọ́ wọ́n ní kí èèyàn má fi àbùkù èèyàn hàn síta wípé lójú rẹ̀, pàápàá lójú ẹni yẹn pé lágbájá ó kù síbi báyìí, kí èèyàn wá máa sọ lójú ẹni yẹn pé àìtí ojú oníka mẹ́sàn-án kà á. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì sọ pé pọ̀n là á ṣẹ̀fọ̀n. Tí nǹkan bá tí ẹni tí ó ń hùwà kan tí lemọ́rẹ̀ wá ti pọ̀, tí irú ẹni bẹ́ẹ̀ tí kò tún wá gbìyànjú láti dẹ́kun ìwà náà, irú ẹni bẹ́ẹ̀ yẹn lè sọ fún pé wo lágbájá lemọ́ rẹ ti ń pọ̀ jù o, pọ̀n là á ṣẹ̀fọ̀n, ò lè lù mí, nǹkan tó ń ṣe kò dáa. Wípé kí ènìyàn gbìyànjú láti bá èèyàn sọ òótọ́ ọ̀rọ̀, pàápàá ẹni tó jẹ́ pé lemọ́ rẹ ti ń pọ̀ jù. Èyí ni fún ìdàkejì òwe tí ó jẹ́ ìkẹyìn níbi òwe. Ṣùgbọ́n kí wá ló dé tí òwe fi jẹ́ ojú méjì? Tó jẹ́ wípé tí a bá sọ òwe kan lápá bí, a ó tún ní ìdàkejì rẹ̀ lápá míì. Nítorí pé òwe dà gẹ́gẹ́ bí tí a fi ń wé ohun tí bí aṣọ, bí ìgbà tí èèyàn bá ń bá èèyàn wí tàbí ìgbà tí èèyàn bá ń kẹ́ èèyàn. Òwe dẹ̀ máa ń ṣẹlẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ kan tàbí ìwà kan tí ọmọnìyàn bá wù. Tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀, tí wọ́n wá fi òwe kan yin ọ̀rọ̀ náà tàbí ìṣẹ̀lẹ̀ náà, tí òdì ọ̀rọ̀ náà bá tún wá ṣẹlẹ̀ níjọ́ míì, òwe gbọ́dọ̀ wà láti tún fi ran ìṣẹ̀lẹ̀ yìí náà lọ́wọ́, láti lè sọ wípé tí ọ̀rọ̀ yìí bá ṣẹ̀ sí apá bí, a lè sọ báyìí. Ọ̀rọ̀ yìí tí ó wá kọjú sí òdìkejì ní ibòmíì náà, a tún lè sọ báyìí. Èyí ni ó jẹ́ kí òwe jẹ́ méjì méjì. Bákan náà, láti fi ran òwe méjì méjì lọ́wọ́, wọ́n ní ẹnu tí aráyé fi sọ wípé adégún, òun náà ni wọ́n tún máa ń fi sọ wípé adé ògún mọ́ nígbà tí ọ̀rọ̀ kò bá bó ṣe lọ mọ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa tí wọ́n jẹ́ olùkọ́ ìwé tí a ń lò láti fi ṣàlàyé ìdàkejì òwe yìí. Prọfẹsọ Yẹmí Àkànbí tí wọ́n jẹ́ olùkọ́ àgbà ní ilé ẹ̀kọ́ fásitì ní ìpínlẹ̀ Èkìtì. A dúpẹ́ púpọ̀ ní ọwọ́ wọn. Mi ò ní sọ yí pé ó dìgbà, wọ́n máa sọ pé títí dìgbà tí a ó tún máa pàdé lórí ètò Yorùbá dùn lédè, níbi tí a ó ti máa dára wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú onírúurú àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ èdè Yorùbá. Ẹ tún máa retí mi nínú nǹkan mi. Láyọ̀ la ó pàdé. Yorùbá dùn lédè ẹwà wa ni èdè wa.